Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó ń come across program mi, má fi etí ìfẹ́ àbí ìbínú àbí etí ọ̀tẹ̀ àbí etí ìkórìíra gbọ́ program mi. Mo fẹ́ kí o fi etí ìjọmọ ènìyàn, ìjẹ́ ọmọ ènìyàn, ìjọmọkùtù ojíire kò fi gbọ́. Ìtẹ̀síwájú lórí agbára tí à ń pè ní power. Ṣé rí ọlọ́gbọ́n o, olóye o, kò sí bí a ṣe máa sọ̀rọ̀ agbára tí à ń pè ní power tí a ní sọ̀rọ̀ ẹ̀dá ènìyàn, which is human being. Kò dẹ̀ sí bí a ṣe máa sọ̀rọ̀ agbára tí a ní lọ into spiritual, because this life started spirituality. Go and make your findings. Ilé ayé ìbẹ̀rẹ̀ spiritually, láyé ìbẹ̀rẹ̀, not bá ṣe rí ayé yìí. Ayé tí a wà nú ẹ̀ yìí is àìyé, is on understanding. Yes, ṣe rí either politics, government, everything ṣá, we are still talking about power. Ọlọ́gbọ́n o, olóye o, tí ẹ bá lọ wá ìtàn Nàìjíríà generally, nǹkan tó ṣẹlẹ̀ yìí, mo sọ fún yín pé nígbà tí a máa gba independent, tí a fẹ́ gba òmìnira, there's a book, there's a symbol tó fi handle pé a ti gbé òmìnira fún yín, and àwọn kan wà tọ́jọ́ dáwó gba tọ́jọ́ tẹ́wọ́ gba symbol tó fi mọ̀ pé àwa náà ti wà independent. Ṣé rí àwọn tí wọ́n tẹ́wọ́ gbà yẹn, they're the people tí wọn ò láìkì Nàìjíríà, tí wọn ò nífẹ̀ẹ́ ìjọmọ ènìyàn múrílẹ̀-èdè wọn ṣe. And látìgbà táwọn yẹn ti gbà, ó wá bọ́ sí all set of people tó jẹ́ pé àwọn tí wọ́n mọ àlùdé àpàdé Nàìjíríà, ọwọ́ ló bọ́ sí. Ó wá ń gbá géèmù yẹn síra wọn, ó sọ di ogun ìdílé, wọ́n sọ di property business, wọ́n sọ di ìwọ́dìran wọn, nítorí pé ọwọ́ agbára àti agbára wọ́n fún wa ní pé àwa náà gba agbára, wọ́n tún wá gbé agbára lọ́wọ́ àwọn alágbára. Àwọn alágbára wa ń fi agbára wọn fi ní àwa tí à ní kankan tó fi ní wá lára. Because kò sí bí a ṣe máa tọrọ government, ìjọba, tí à ní sọ̀rọ̀ àwọn ológun. Ọlọ́gbọ́n o, olóye o, kò sí bí a ṣe máa sọ̀rọ̀ ìjọba government tí à ní sọ̀rọ̀ ológun. Mo sọ́nu program tí mo ṣe lánàá pé ní ilẹ̀ kùtù òjìire a ní ọba, a ní balógun. Àwọn méjèèjì tẹ̀ ń wò yẹn apàṣẹ ni wọ́n. Bí àwa náà ṣe ní president, ta ní chief of army staff, tó yẹ pé nǹkan tó bá sọ nínú ẹgbẹ́ ológun òun lábẹ́ gé. Nǹkan tí ààrẹ náà bá sọ ní ẹgbẹ́ kìíní, nítorí pé òfin náà ló fi ń múra wọn. Ẹ má ti fi etí pé you are western, you are very educated, religion, tribalism, ẹ má fi etí yẹn gbọ́ ọ̀rọ̀ Nàìjíríà. Ẹ lọ gbá ìdí. But why can't you just for once advocate for your ancestors? I don't ask you not to believe in Bible. I don't ask you not to believe in Quran. Then I don't ask you not to believe in Ifa. But kí ló dé tí o advocate fún àwọn ancestors yẹn for one? Àwọn baba ńlá baba ẹ, ọmọ Ògún ni wọ́n, ọmọ Ṣàngó ni wọ́n, ọmọ Ọya ni wọ́n, ọmọ Ọ̀ṣun ni wọ́n, ọmọ Balógun ni wọ́n, ọmọ Aládé ni wọ́n, ọmọ Elégún ni wọ́n, Mónígunníko ni wọ́n. Kò nítorí tí wọ́n ti wá gba ẹ̀sìn, ó wá ní kinní yẹn ò dáa, nítorí gbogbo nǹkan tó fi ṣe kinní yẹn, òun sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì. I'm not disputing it o. Ó ṣe lọ wádìí nǹkan tó fà á. That's what they call DNA. Ẹ̀jẹ̀ ń rùn, ìwọ̀n máa ń rùn. Torí àwọn baba ńlá baba yín náà, torí orúkọ ọmọ nìjánu, ọmọ orúkọ tá à ń jẹ́ yẹn náà, tí o bá lọ wò sẹ̀, tí orúkọ ìdílé yín ò bá lapanu ayé ẹ, irọ́ ló ń pa. Kò tí mọ̀ pé problem ti wà. Tí wọ́n bá ń pè ẹ́ ní tí ẹ lọ wo orúkọ ẹ, àwọn bàbá wa ní so many names. Nígbà tí wọ́n fẹ́ wá attack wa, tó fẹ́ wá manipulate ilẹ̀ Yorùbá, wọ́n gba ti ẹnu, wọ́n gba ti ọwọ́, wọ́n gba ti afẹ́fẹ́, wọ́n gba ìtọ́fúngbọ́, wọ́n gba ti ikùn. Tí ikùn àwọn bàbá wa ẹni òwe ló fi ní pé òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá. Because they think we doesn't have a history.
àwọn bàbá wa wọn ò lè kọ, wọn ò lè kà, wọn ò lè, àwọn wá kọ history wa fún wa bí ò ṣe wù wá. Tí ẹ bá lọ wádìí Ṣàngó, tí ẹ bá lọ wádìí Ọ̀ṣun, tẹ lọ wádìí Ọya, tẹ lọ wádìí Ọbàtálá, má ka ìwé, má ka ìwé, má lọ ka ìwé, má lọ ka ìwé tó yẹ pé ẹni tó kọ ìwé yẹn gan ò nífẹ̀ẹ́ ìdílé ẹ. Tó bá fẹ́ ka ìwé lọ wá ìtàn ìdílé yín. Àwọn nǹkan máa ń pè à Lagos ní dáàdì wa bí wa sí, Ìlọrin lọ bí wa sí, Abẹ́òkúta lọ bí wa sí, wọ́n kàn lọ́mọ Òṣogbo ni wá ni, wọ́n kàn lọ́mọ Kánò ni wá ni. Lọ wá ìdí ìdílé yín, go and make your own findings, because if it doesn't make that findings, ọmọdé tó bá sọ lẹ́nu àpò ìyá ló fi kọ́. Odò tó bá gbàgbé orísun ó ṣetán àti gbẹ. Ẹ má jẹ́ káwọn pípọ̀ yìí kọ́kọ́ wá manipulate wa, kọ́ gbàgbé gbogbo orísun. Ẹ má yẹ ká gbàgbé orísun wa, ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká gbàgbé orísun wa. Ṣé bí agbára ó máa pẹ̀ka gan, ìmúra mi máa yàtọ̀. Tí bá ti ń ṣe program tí mo ń pè lágbára yìí, ìmúra mi máa yàtọ̀, ìmúra mi máa yàtọ̀. Torí nínú ìmúra, nínú ìsọ̀rọ̀ sí, nínú bá ṣe ń jẹ, bá ṣe ń mu, bá ṣe ń lò, bá ṣe ń ṣe pẹ̀lú àwọn obìnrin, bá ṣe ń ṣe pẹ̀lú àwọn òbí wa, bá ṣe ń ṣe pẹ̀lú àwọn òòṣà wa, bá ṣe ń ṣe pẹ̀lú àwọn ọba wa, àwọn ẹ̀dá wa. Ẹ lọ wo bá ṣe ń ṣe. Àwọn people kọ́ wa manipulate, kọ́ wa gba culture wa kúrò lọ́wọ́ wa. Wọ́n enslave brain wa, because àwa náà ọ̀nà pé ọmọ èdè ènìyàn, Ọlọ́run dá àwa ọmọ èdè ènìyàn lórí pé ẹni tó bá jẹ̀yà fún 20 ọdún, tó bá rí ìgbádùn ọjọ́ kan, ó máa gbàgbé gbogbo ìyà tó ti jẹ. Bẹ́ẹ̀ náà wá ní pé ẹni tó bá ń gbádùn fún 20 ọdún, nítorí tó bá rí ìyà ọjọ́ kan, á máa dàbí pé káyé parẹ́, bí pé káyé sú òun. Àì pé ló fi jẹ́ pé wọ̀ntúnwọ̀nsì ló ní ilé ayé. Gbogbo ẹ̀yin tẹ́ ń ba ayé jẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń kó nǹkan àlùmọ́nì ilẹ̀ Kútù Òjíire, gbogbo ẹ̀yin tẹ́ ń ta ìwọ̀n wa nítorí àtijọ́ àti mú yín, tẹ́ wá lọ ń build ìwọ̀n ti yín sí ilẹ̀ bòmíì. Mọ̀ túmọ̀ ẹ̀ ni. Nàìjíríà yìí ti gbogbo wa ni, kó máa gbọ́dọ̀ bàjẹ́, torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká fọwọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, gbé kémi gbé, gbé kémi gbé o, ó yá kájọ gbé. Inú tèmi ò mọ́ sí ẹ, inú tìwọ náà ò mọ́ sí mi, inú ẹ̀ ò mọ́ síjọba, inú ìjọba náà ò mọ́ sí ẹ. Àtijẹ àti mu gbogbo wa ń wá káàkiri ilé ayé, nítorí àtijẹ àti mu náà má bà tèmi jẹ́ kí má bà tẹ̀jẹ̀ wà. Mo lè gbàdúrà fúnra mi káyé mi da, mi ò lè gbàdúrà pé káyé tiẹ̀ bàjẹ́. Now bí àlọ́ bá lọ ọ̀bọ̀ ń bọ̀, ọ̀tá fàsókò yìí dóborí, bọ́ba yóò bá rí ẹ̀tọ̀ ń wù ẹ̀. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀ lọ́rọ̀ ilé ayé. Ìgbà kan ò lọ bí òréré dẹ́n tó ti tán ni. Ìgbà kan ò lè máa lọ bí òréré. Gbogbo bó ṣe ní pé o lè pa, o lè kún, o lè pààyàn láàyè, ìjọ́ kan ó máa kú ṣàgbà gbogbo nǹkan. Ẹ má jẹ́ kí ẹ̀sìn, civilization àti gbogbo àwọn nǹkan ọ̀làjú kó jẹ́ ká gbàgbé àṣà àti ìṣe wa. Our ancestors, our culture was very good culture. We had the best culture in the whole world. I keep telling you guys that. Ẹ forget Boko Haram, ISIS, tẹ́ bá lọ wo ibi tí ọ̀rọ̀ yẹn ti wá kò kí ń ṣe game changer ló ní fault. Gbogbo àwọn tó tètè ní weapon ní ayé ìwáṣẹ̀, tí wọ́n tètè ní weapon lọ fi weapon attack àwọn tí ò ní weapon, lọ manipulate things. Ìtàn ọjọ́ kan tún nìyẹn o. Tí ẹ bá lọ wò pé tó ń pè ní ìjọba láàrin èmi àti yín, what do they call government? Translate government to Yorùbá, ìjọ àwọn ọba, ìjọ àwọn lọ́balọ́ba, that is what they call government. Àwọn ọba mélòó ló wà nínú ìjọ tẹ́tí pè ní ìjọba? Tell me how many government, how many ọba ló wà ń bẹ̀? Nígbà táwọn ọba wa náà ẹ ti jẹ́ dodo, ẹ lè so dodo. Òpìrẹ lọ́ba ìlú kan, wọ́n pa ọmọ ọbẹ̀, wọ́n ń ṣe àwọn ọbẹ̀ ṣùtà. Nílé gọ́vnà ló ń gbé ọ̀pá àṣẹ fún ọba, president ló ń yan ọba. Láti ìgbà tí ẹ ti dá àṣà àti ìṣe wa bolẹ̀ ní ayé ò ti rójú ní ò ti ráyè mọ́. Àti Ìgbò àti Yorùbá àti Hausa, oníkálùkù ní àṣà àti ìṣe bọ́dẹ̀. You guys play politics on our ancestors, you play politics on our chieftaincies, our kings. Yes, ó ṣẹlẹ̀ Kánò náà, Emir of Kano, former CBN governor, politics lọ fi yọ kúrò ní Emir now. Yes, ó wà bẹ́ẹ̀, ó ń ṣẹlẹ̀ náà nílẹ̀ Yorùbá, ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò. Nítorí pé ìwọ ló wà ń bẹ̀, ẹ máa lọ nítorí pé ẹ fẹ́ jẹ ogún kógún, ẹ máa pa ìtàn kítàn. Ṣé ẹ̀yin wàá mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ni? Àwọn òyìnbó yìí, àwọn aláwọ̀ fún yìí, wọn ò nífẹ̀ẹ́ wa, whether religion aspect, moral aspect, emotional aspect, gbogbo nǹkan wọn ò nífẹ̀ẹ́ wa. Ẹ lọ wò ní football náà,
nínú gbogbo nǹkan, nínú sport, nínú gbogbo ọmọ pé we are one bí akíní kan. Ṣebí gbogbo àwọn tó sọ pé kí ló pẹ Trump fẹ́ deploy àwọn army wá sí Nàìjíríà yẹn, tó bá tún máa ráwọn èèyàn wá, àwọn Nàìjíríà army, àwọn ọmọ Nàìjíríà tó ń ṣe army lọ́hùn náà ló bá ọmọ náà lọ́wọ́ wọn sí náà. Lẹ́fi jẹ́ pé tẹ bá rí gbogbo Amẹ́ríkà, gbogbo ìlú pátá ẹ máa bọ̀ ẹ wá ṣe army, ẹ wá ṣe ológun. Níjọba bá ti ní problem pẹ̀lú ìlú yín, ẹ̀yin náà la máa rán sí lọ bá ìlú yín, tó bá wùn ìkẹpà àwọn ọmọ ìlú yín, tó bá dẹ̀ kẹ̀dẹ̀ ká àwọn ọmọ ìlú yín pa yín, wọ́n máa pa yín dànù. Ẹ lọ wo diplomatic ní géèmù ní kíní yìí náà, ẹ lọ ka ìtàn. Wọ́n ní US nífẹ̀ẹ́ wa, àwọn British tó colonize wa, ó ti yẹ yín, ṣe ó yẹ ká lásẹ̀ sí ìlú wọn freely ni. Sorry, ẹ má bínú jàre, apágbádá ìkànká. Ó yẹ ká lásẹ̀ sí wọn freely ni, but no, you are not doing that. Ẹ lọ ka ìtàn because you want to make it. Nígbà tí ilé bàbá wa go ṣe kókó. Agbára tí à ń pè ní power, ẹ ti rí, is going to be, ó máa pẹ̀ka gan. Ọlọ́gbọ́n o, olóye o, jọ tí o bá ní data tó dẹ̀ wò pé bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ń bí ẹnu nítorí pé ojú kí ló ń sọ, àmọ̀dáde àmọ̀mọ́ mi ojú wa lọ́ ṣe bí, kí ló lè máa sọ. Má fi etí yẹn gbọ́ ọ̀rọ̀ mi o, má dẹ̀ fi etí pété pé o ti kéwú jù, o ké kùntì, o ké afla, o ṣe wòlímọ̀, o ṣe gbogbo ẹ̀. Má yìí tó pé bóyá pé o jẹ́ Christian, o ti lọ sí Amẹ́ríkà, o ti lọ mentality, má fi gbọ́ ọ̀rọ̀ mi. Fi mentality jẹ́ ọmọ ènìyàn. Fi mentality pé okay, you have read Bible, you know about Quran, go and make your own findings about our own ancestors, our own culture. But when you later know about don't let someone tell you our culture, and don't go and ask about our culture through Google. Má lọ wá ìtàn ilẹ̀ Yorùbá ní Google, má dẹ̀ kẹ́ni kan sọ ìtàn ilẹ̀ Yorùbá fún ẹ. It doesn't make sense. Tó bá lọ wọ́ kó tó lè understand, wàá kọ́ lọ wá ìtàn ìdílé tiẹ̀ náà. Tí ẹ bá dẹ̀ wo gbogbo tí kò sí bóyá máa wá ìtàn tí ò ní sọ̀rọ̀ kan Ifá. Orúkọ tí sọ fẹ́ bá ṣe Ifá àtẹ́lẹ̀ ọwọ́ wà, nǹkan tí à ń pè ní palm, arm palm, leg palm náà, Ifá àtẹ́lẹ̀ ẹsẹ̀ wà, Ifá orí wà. Gbogbo àwọn àtẹ́lẹ̀ ọwọ́ àti àtẹ́lẹ̀ ẹsẹ̀ yìí ni Yorùbá fi kú òwe. Tí o bá lọ wá òwe Yorùbá, àtẹ́lẹ̀ ọwọ́ ẹni ò kì í tẹnu jẹ. Níbi tó rí mi á ti gbé sunwọ̀n níbi tí mo wà yìí lọ, kẹ́sẹ̀ mi má ṣaláìsí mi débẹ̀, ibi ire àtẹ́lẹ̀ ẹsẹ̀ ló sì ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tí o bá lọ wá èdè abínibí tí à ń pè ní èdè Yorùbá tí à ń sọ̀rọ̀ yìí, forget about Western education, forget about religion, go and make your own. Yorùbá tí à ń sọ lẹ́nu, ẹlòmíì ò gbọ́ Yorùbá, kàn sọ Yorùbá ṣáká ni. Àwọn Yorùbá gbọ́ máa lọ, o ò mọ òwe, o ò mọ ẹ̀nà, o ò mọ ẹ̀dà ọ̀rọ̀, o ò mọ àpèjà ọ̀rọ̀, o ò mọ ọlọ́gbọ́n o, olóye o. Mò ń lọ, mò ń bọ̀, mi ò tí ì dé o. Ẹni tó bá ní kí n má dé, mo ní dé bá àtẹ́lẹ̀ ẹsẹ̀ abẹ náà.